akínyìn onílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káàárọ̀ o ọ̀dẹ̀ òdùbí àjíǹde ara yóò máa jẹ́ fún wa o. ẹ wò ó ń jọ gàtẹ́ kò jọ gàtẹ́ níṣẹ́ ló ti wá ń dàbí pé ó ti fi ẹsẹ̀ méjèèjì tiro báyìí o. ẹ wá gbọ́ bó ṣe ń lọ àwọn ará ìlú mà ti yarí o. wọ́n ní bàbá ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ẹ dákun ẹ wá àtúnṣe ṣe sí ọ̀rọ̀ agbésùmọ̀mí kí wọ́n má bàa ba ètò ìṣèjọba yín jẹ́, nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń pariwo pé ṣé kìí ṣe pé wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀. ẹ jẹ́ gbé yín débẹ̀ lódìdí. àṣírí ti tú o, àṣírí ti tú tó fà á tí ètò ààbò tó fi mẹ́ẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà. bẹ́ẹ̀ làwọn aráàlú pariwo wípé ó ṣe jẹ́ wípé gbogbo àwọn tó jẹ́ wípé tá a bá sọ pé agbésùmọ̀mí lénìí, àwọn nínú Aso Villa àwọn náà ló tún máa pariwo ló máa gbè lẹ́yìn àwọn agbésùmọ̀mí yìí. ẹ gbọ́ bó ṣe ń lọ. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé olórí àwọn Afẹ́nifẹ́re wọ́n pa ọmọ rẹ̀ obìnrin láìpẹ́ gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ a gbọ́ wípé PRO àwọn Miyetti Allah, bẹ́ẹ̀ ni PRO àwọn Miyetti Allah òun la gbọ́ pé òun ló ṣe okùnfà ká tún sọ pé òun ló ṣe adarí àwọn agbésùmọ̀mí èyí tí wọ́n jí ọmọbìnrin Fasoroti ìyẹn ọmọbìnrin rẹ̀ tí wọ́n jí gbé tí wọ́n sì pa. bẹ́ẹ̀ àṣírí ti tú o. PRO àwọn Miyetti Allah ti padà jẹ́wọ́. orí ẹ ṣe mí jẹ́jẹ́ o. odidi PRO àwọn Miyetti Allah ní ìpínlẹ̀ Ondo ni a gbọ́ wípé òun ló ṣe adarí fún ìjínigbé ọmọbìnrin olórí Afẹ́nifẹ́re ìyẹn Fasoroti tí wọ́n sì pa á. gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ ni pé àṣẹ tún wá ní àti ọ̀dọ̀ àwọn ìjọba ìpínlẹ̀ Ondo. ẹ wò ó ṣe wá rí i pé síbẹ̀síbẹ̀ wọ́n ní pẹ̀lú ẹ̀ náà a ò gbọ́ pé wọ́n mú o. bẹ́ẹ̀ ni a ò gbọ́ pé wọ́n mú. èyí ló wá fà kí àwọn ènìyàn ará ìlú máa pariwo pé ó ń jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó ti fẹ́ fẹsẹ̀ méjèèjì tiro. ẹ gbọ́ ṣé lóòótọ́ ni àwọn ará ìlú ti ń yarí o. wọ́n ti ń pe ètò ìṣèjọba bàbá Tinubu lẹ́jọ́ wípé bàbá ẹ dákun ẹ ṣeun tó tọ́. ẹ wo nǹkan mẹ́ta ni mo mú wá fún yín lénìí gẹ́gẹ́ bí títí ọmọ Fasoroti tí àwọn ajínigbé jí gbé. PRO Miyetti Allah ní ìpínlẹ̀ Ondo la gbọ́ pé ó parí iṣẹ́ rẹ̀, wọ́n sì yànkì ẹ̀, wọ́n sì pààyàn tí pínpín kò sì gbìn. ìyẹn nìkan kan o. bẹ́ẹ̀ lára àwọn olórí Fúlàní ó ti sọ̀rọ̀ ó ní ẹ wo àwọn agbésùmọ̀mí àwọn Fúlàní tẹ́rí tó ń dalẹ̀ Nàìjíríà láàmú yìí, ó ní kò ṣèsìn kò ṣàná láti kó wọn wọlé. ó ní a ò kó wọn wọlé rárá, a ti kó wọn wọlé láti 2015 tó dẹ̀ jẹ́ pé oríṣiríṣi ìlú ni a ti lọ kó wọn wá. ó ṣọ̀kì yín, wọ́n lóríṣiríṣi ìlú làwọn ti lọ kó wọn wá o. bí àpẹẹrẹ wọ́n kó wọn láti Sierra Leone, Mali, bẹ́ẹ̀ Senegal àti àwọn bẹ́ẹ̀ lọ. kí ló kó wọn wá fún? wọ́n kó wọn wá fún kí wọ́n lè borí ìdìbò ìyẹn ní 2015. ta ló sọ yìí? Kawu Baraje òun ló sọ o. ó ní àwọn làwọn kó agbésùmọ̀mí wọlé o, ìyẹn fún interest wọn, tó túmọ̀ sí pé fún títí wọn làwọn kó àwọn agbésùmọ̀mí wọlé fún láti fi lè borí ìdìbò tó ṣe ní 2015. ṣùgbọ́n nísìnyí ó dàbí pé òró láròpó ti máa ya, ó ti wá ya níbù, ó ti wá kọjá ohun tí wọ́n lérò báyìí o. ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ lódìdí. ẹ wo ẹlẹ́ẹ̀kẹta lára nǹkan tá a tún mú wá fún yín
ǹjẹ́ ẹ ti gbọ́? Nuru Ribadu ti sọ̀rọ̀ o ó ti sọ̀rọ̀ látàrí àwọn ọmọ tó jí gbé. Ó ní ẹ lọ fọkàn balẹ̀, àwọn ọmọ tó jí gbé ń gbádùn, they are living fine ó ní ẹ lọ fọkàn balẹ̀, àwọn ọmọ tó jí gbé wọ́n ń gbádùn, they are living fine. Ẹ jọ̀ọ́ kí ni ìyẹn túmọ̀ sí? Ẹ jẹ́ n gbé yín débẹ̀ lódìdí. Ribadu ìyẹn special adviser fún security, odidi Nigeria security adviser ìyẹn Nuru Ribadu. Ó ní ṣé ẹ rí gbogbo àwọn ọmọ tí wọ́n jí gbé ní St. Mary, àwọn ọmọ iléèwé tó jí gbé ní St. Mary ìyẹn ní ìpínlẹ̀ Niger, which is 315. Bẹ́ẹ̀ ni ó ní ṣé ẹ rí gbogbo àwọn ọmọ 315, ó ní àlàáfíà ni wọ́n wà, kódà wọ́n ń jẹ ìgbádùn. Ẹ wá rí sìn wípé ó ti wá fà á tí àwọn aráàlú fi pariwo pé bàbá kìíní ti fẹ́ máa ta àbùkù bá ètò ìṣèjọba bàbá Tinubu. Ẹ wo ẹ jẹ́ kí n ka àtẹ̀jíṣẹ́ àwọn ènìyàn mi kẹ́ ẹ gbọ́ bó ṣe ń lọ lódìdí. Bẹ́ẹ̀ ni wọ́n pariwo pé bí kì í bá ṣe bẹ́ẹ̀, irú ìjọba ọ̀tẹ̀ yìí àfi ìjọba APC, àwọn ni wọ́n ń ba ayé sójà jẹ́ jù. Wọ́n ní wọ́n fún wọn ní igbó dídí sán, bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ẹ̀mí ará ìlú ò sì fẹ́ jọ wọ́n lójú. Ibẹ̀ làwọn kan tún ti pariwo, ẹgbọ́n tí eléyìí sọ. Arákùnrin ní a lè sọ pé òótọ́ ni, nítorí adẹ̀ pariwo pé bàbá ẹ pín orílẹ̀-èdè yìí kí oníkálukú wà lálàáfíà. Síbẹ̀ bàbá nírọ́ o, ẹ gbọ́ ṣe lóòótọ́ ni. Ẹ já ka àtẹ̀jíṣẹ́ eléyìí ni àfikọ́lọ́run kó gbà wá ní o. Ẹ gbọ́ lẹ́nu security adviser Nuru Ribadu. Bàbá ó ga o. Báwo làwọn ọmọ tí wọ́n jí gbé lẹ ṣe máa sọ pé wọ́n living fine nínú igbó tí ò sí òbí wọn bẹ̀? Yorùbá sì ní kò sẹ́ni tó mọ̀ ọ́ wò gẹ́gẹ́ bí ọlọ́mọ. Wọ́n wá ní báwo làwọn ọmọ tó jí gbé ṣe lè máa live fine ní inú igbó tẹ̀ẹ̀dẹ̀ sọ pé wọ́n live fine. àfikọ́lọ́run gbà. Tẹ̀ ti rídìí tá a fi sọ pé kí ààrẹ orílẹ̀-èdè US kó wádìí ìyẹn Donald Trump, nítorí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí kò fẹ́ yé wa mọ́. Ẹ wò ó, ẹ̀já gbọ́ eléyìí. Síbẹ̀ la sì rí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sọ pé ṣé ká sọ pé bàbá ń bẹ̀rù ẹ̀mí wọn ni. Tó àfikọ́lọ́run kó fún ààrẹ bàbá Tinubu ní ọgbọ́n àtòyè láti gba Nàìjíríà lọ́wọ́ agbésùmọ̀mí, nítorí ó ti kọjá bí wọ́n ṣe rò ó. Tó wà nídìí jù báyìí lọ, a máa bẹ bí ẹni bẹ́ṣu ni o, àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀nà o. Ẹ wo ẹ bá wa like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹjọ́ yàwòyàn lọ́tùlọ́tù pé Yorùbá Nation is the only solution. Láfi kì í pé God bless Yorùbá Nation. Ọlọ́run á bùkún orílẹ̀-èdè wa o. Ó dàbọ̀.